London Group àwọn Isokan ọmọ Odua London Group àwọn ni wọ́n fi ń celebrate olóyè Chief Sunday Adeniyi Adeyemo Igboho. Mo kàn ní kí n bẹ̀rẹ̀ rẹ̀ kẹ́yìn arúgbó pray fún wọn kí n wá gbélé olóòtú ètò lọ́wọ́. Oúnjẹ tẹ́rí tán kó yẹn àwọn Isokan ọmọ Odua ní London, Isokan ọmọ Odua London Group. Wọ́n celebrate olóyè Chief Sunday Adeniyi Adeyemo Májàsọ́lá Àdìsá Ìgbòho. Ó dà pé mo gbọ́ pé ọmọ ìlú mi ni bàbá Ìgbòho, ṣé bẹ́ẹ̀ ni ké ọmọ ìlú mi ni mọ́mì wọn àbáwọn gàgàgàgà mọ́mì wọn ọmọ Mọdákẹ́kẹ́ ọdí òmu Mọdákẹ́kẹ́ ó ti tán ọmọ ìlú mi ni mọ́mì wọn ó ti tán hallelujah dáadáa. Ẹ̀yin arúgbó ẹ sọ pé Ìgbòho ó sẹ̀mí. Ẹ dìde ẹ̀yin arúgbó àtẹ̀yin opó àtẹ̀yin tó kù díẹ̀ káàtó fún. Ọ̀nkú ẹ̀yin kú láàrin wọn. Ẹ̀yin jókòó sẹ́ni wẹ̀ sorry. Wọ́n ń ṣètò fáwọn arúgbó ni àtàwọn opó. Hallelujah. Ẹ wá pariwo ẹni Sunday Igboho ẹni ò ní ṣe mú o. Ẹ̀yin arúgbó ṣe é má dúà wá ni. Bẹ́ẹ̀ bá ṣe lè ṣàdúrà fún Sunday Adeyemo Májàsọ́lá Adeniyi Àdìsá Ìgbòho bẹ́ẹ̀ bá ṣe lè gbàdúrà fún ó yẹ sáré gbà ó yá àdúrà. Sunday Adeniyi Adeyemo Májàsọ́lá Àdìsá Ìgbòho ó ní ṣe é mú lórúkọ Jésù. Olúwa yóò dáàbò bò yín sà. Jésù Olúwa wa. Ẹ̀yin náà ẹ wojú ilẹ̀ ẹ wẹnu tírélà. Mẹ́ẹ̀ẹ́dẹ́jì ẹni owó nù. Wẹ́nu lẹ̀ ní. Kámẹ́rà bá ń gbé nǹkan gbé wá. Àwọn Isokan ọmọ Odua ní London àwọn ni wọ́n celebrate Chief Sunday Adeyemo Igboho. Ẹwẹ́nu lẹ̀. Ẹ sọ pé ẹ̀yin Isokan ọmọ Odua ní London. Sọ pé ẹ̀yin náà ò ní jábọ́ o. Sọ pé bẹ́ẹ̀ ṣe fún Sunday Igboho lónìí. Sọ pé ẹ máa rí iṣẹ́ títí láéláé. Ṣé rí àwọn Isokan Yorùbá ọmọ Odua ní UK ti London Group. Iṣẹ́ tí wọ́n ní pé wọ́n ń jà fún ọmọ Yorùbá. Ṣé bẹ́ẹ̀ ni? Wọ́n fẹ́ kí Yorùbá kó di ọ̀kan kó parapọ̀. Ẹ̀yin náà wo oúnjẹ tí wọ́n kó wá sí Agbala Gabriel fún birthday Chief ẹ̀gbọ́n wa olóyè Adeniyi Àdìsá Ìgbòho. Ẹ sọ pé Sunday Igboho torí rẹ náà fi ṣe léyìí o. Ẹ̀mí rẹ ò ní sọnù lójijì.
ẹ̀yin arúgbó ẹ sọ pé ò ní kú mọ́ wa lójú. àwọn bí arúgbó méje káwọn jáde síwájú tí wọ́n ti ewu jọ tán ti ewu ẹfun méje ń wájú yìí kàn sí gèlè wọn níbi wájú oúnjẹ yẹn méje ni mo pè ó ti tó. Ó yá ẹ máa ṣàdúà lákọ̀lákọ̀ ó yá ẹ máa ṣàdúà. Jésù Olúwa wa. Ẹ̀yin arúgbó àdúrà yín gbà bẹ́ẹ̀ ti wí fún olóyè Sunday Igboho ó máa rí bẹ́ẹ̀. Ẹ fi tọkàntọkàn ṣàdúrà fún wọn, àdúrà tí yín náà gbà. Jésù Olúwa wa. Now kí ni ẹ máa lọ dúró síbi tó wà kí wá ní olóyè Sunday Igboho gan ṣe wọ́n ń sọjọ́ òbí. Kí ni mo ní wọ́n ń ṣe o? Wọ́n ń sọjọ́ ìbí. Ṣé ẹ lè kọrin happy birthday fún olóyè? Pákéèjì kò tí ì dá fún ọ̀hún pákéèjì inú ìyá ló kù sí. Ọ̀rẹ́ rẹ̀ tẹ́jọ bẹ̀rẹ̀ ti ra mọ́tò ìwọ sì ti ra táyà kẹ̀kẹ́ ó wá wà lórí ọ̀kadà ó wá pè ọ́ ó wá gbé pọ̀lù ẹ̀ ó wá délé wá ń pè pé òun dráìfù lọ́wọ́ ni òjò gbé pọ̀lù ẹ̀ ó sì jẹ́ kó rí ọ̀kadà ló wà tí o mọ̀ bóyá ọ̀rẹ́ rẹ̀ ń àbẹ́gbọ̀n rẹ̀ ń àbábúlé ńlá kọ pé yóò ra mọ́tò fún ọ láyé ló sì wá òkú sí mọ́tò ló bá kó lè rẹ̀ pamọ́. Ẹlòmíì tí ẹ bàjẹ́ iPhone tó gbé dání olóyè Sunday Igboho Adéyẹmọ Adéníyì Májàsọ́lá Àdìsá Ìgbòho. Èmi gbàdúrà fún yín gómìnà lọ́ọ̀kan jẹ́kẹ́lẹ́ gbé mi ẹ̀yẹ focus lórí rẹ̀. Mo gbàdúrà fún yín olóyè bí Olúwa ti wà tí ẹ̀mí wà ipá ọ̀tá kan ò ní ká yín. Olóyè Sunday Igboho mi rí o bẹ́ẹ̀ mo máa ń rí yín lórí móhùnmáwòrán adẹ̀rí pé ẹ̀ ń fi gbogbo ntọ́lọ̀ fún yín ẹ fi ń jà fún into right. Olóyè Sunday Igboho ẹ̀ ní ṣe é mọ̀ ipa ọ̀tá kan ò ní ká yín. Bí ọ̀run ti ń jí ọ̀run tí ayé ń jí ayé ẹni bá wádìí yín yóò para ẹ̀. Àánú yóò máa sọ̀rọ̀ sí in Jesus name. Àwọn ìṣọ̀kan ọmọ Odua ní London group ti London àwọn ìṣọ̀kan ọmọ Odua ní London mo gbàdúrà fún yín ẹ̀yin náà ní jábọ́. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ tóró gbayì púpọ̀.